níbikíbi tí ẹ ti ń wò mí lónìí, a kú oṣù tuntun, oṣù ìdùnnú, oṣù ayọ̀, oṣù àlùbáríkà. Gbogbo dáadáa tí ń bẹ nínú oṣù yìí á jẹ́ ìpín mi àti yín. Gbogbo aburú tí ń bẹ nínú oṣù yìí á rí wa kété. Àsìkò ọlá Jímọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó ní àkínú ayé. Mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín ti ológun tológun. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìtọ́jú ara wa náà ni mo tún mú wá fún wa lónìí. Mo kẹ́yìn bàbá mi ní olóko lẹ́yìn odi káàkiri àgbáyé. Orúkọ ọmọ yín tí mo bá yín sọ̀rọ̀ náà ni Dr. Hafiz Abọ́ládé, tí gbogbo ayé mọ̀ sí ọmọ bàbá Arámidé ní ìlú Ìníṣà Òyèmọ̀jò. Èmi lọmọ agbóògbé rajó, ọmọ afiyánrin jẹ̀kọ́ gbóná. Eré tí mo mú wá fún wa lónìí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà tó jẹ́ pé ó ń wá ojú rere Ọlọ́run àbí ó ń wá àánú láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹlòmíì ó ní àwọn tó yẹ kó ṣe láàánú láyìíká, ṣùgbọ́n kàkà kan ṣe láàánú, wọ́n ní káwọn jọ ṣeré jáde, ọtí ni wọ́n máa rà fún un. Bẹ́ẹ̀ sì ni àánú ń bẹ lọ́dọ̀ àwọn ará bíi tó yẹ kán ṣe fún ẹ, ṣùgbọ́n wọ́n wá ṣàánú fún ẹ, Ọlọ́run fi àánú ẹ̀ sí wọn lójú. Mo ti gbé tuntun dé fẹ́yìn olólùfẹ́ mi. Ẹ̀yin tí irú ẹ̀ bá máa ń ṣẹlẹ̀ sí ló jẹ́ pé à ń fẹ́ àánú, ṣùgbọ́n àwọn èèyàn tó súnmọ́ wa kàkà kí wọ́n ṣe wá láàánú, ẹlòmíì òun ni wọ́n ń ṣe láàánú, àbí pé wọn ò tiẹ̀ rí tiwa rò. Àwọn irú ẹni tí nǹkan yìí ṣe, n tí a lè ṣe fúnra wa ní eléyìí tí mo mú wá fún wa lénìí. N tó kéré ni, àmọ́ oògùn ni. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ẹ sì má gbàgbé láti follow mi lórí page mi lórí Facebook, Dr. Hafiz Abọ́ládé TV lórí Facebook. Ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ẹ̀wọ̀n tó wà lọ́wọ́ mi yìí, tí gbogbo wa la ti rí, gbogbo wa la mọ̀. Ilé ni wọ́n ń pè ní ewé làpálàpá. Àwọn àgbàlagbà tó ń pè ní ewé bòtújẹ. Ewé làpálàpá àti ewé bòtújẹ. Ṣẹ́ríṣẹ́ yìí, iṣẹ́ àánú ni. Ọlọ́run dákun, ẹni tí ó ṣàánú èmi Hafiz ọmọ Arámidé, Ọlọ́run dákun bá mi ṣàánú ẹ̀, kó wá ṣàánú mi àtàyè olólùfẹ́ mi pátápátá. Ṣẹ́ríṣẹ́ iṣẹ́ àánú ni o. Iṣẹ́ àánú ò ní eléyìí. Báwo la ṣe ń ṣiṣẹ́ àánú yìí? Ẹ bá mi lọ wá ewé làpálàpá tí a mọ̀ sí ewé ìbòtújẹ. Ṣé a ti rí i? Ẹ bá mi wá àgbọn tí kò tí ì gbó púpọ̀. Torí àgbọn tó bá ti gbó, omi inú rẹ̀ ò kí ń pọ̀. Omi inú ẹ̀ ò kí ń pọ̀. Èyí tí ò bá tí ì gbó púpọ̀, òun ni ẹ jẹ́ ká wá, kí a lè rí omi nínú ẹ̀. Ẹ bá mi wá ewé ìbòtújẹ yìí, ẹyọ 8 òun la máa wá. Ẹyọ 8 òun ni a máa wá. Ẹ jẹ́ ká kó ewé yìí sínú pọ́ọ̀tù kòkò tá a fi ń jó òògùn. Ẹ jẹ́ ká ra tuntun. Ẹ jẹ́ ká wá kó ewé yìí sínú ìsasùn yìí. Ṣé a ti kó sí i? Ẹ dákun mo bẹ̀ yín lólùfẹ́ mi, ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Ojú ò ní tì wá, torí pé ojú ò ń tì náà lẹ́. Ẹ dákun tó bá ti wà lórí atẹ́gùn báyìí,
ẹ bá wa share program yìí, ẹ bá wa like ẹ̀. Tẹ́ ẹ bá ń wo àwọn program wa, inú tèmi gan máa dùn láti máa wá sórí atẹ́gùn ní gbogbo ìgbà. Ẹ máa wò ó, ẹ rọ̀gbọ́n kọ́ lórí ìkànnì yìí. Ṣé a ti wá omi àgbọn tó bá gbó dáadáa? Omi àgbọn tó pọ̀, ẹ má bínú, omi àgbọn tó pọ̀, ó lè jẹ́ méjì, ó lè jẹ́ àgbọn mẹ́ta, kómi ẹ sá ti pọ̀ ni. A wá kó ewé yìí, a kó tẹ́lẹ̀ inú pot. Bá mi wá ẹyin agric ọ̀nàlẹ́wò yìí, ẹ wá ẹyin mẹ́rin, ẹyin agric mẹ́rin, ẹ bá mi wá. Ṣé a ti wá? Ẹ bá mi kó ẹyin agric lé ewé ìmọ́lẹ̀, ẹ bá mi da omi àgbọn, ẹ dà sí i. Ẹ bá mi sè é. Omi àgbọn yìí ó ní omi tí a fi sè ẹyin yìí jiná. Bá ti wá sè é jiná, ẹ hàn pé bómi ṣe wọnú àgbọn kò sẹ́ni tó yé. Ọ̀nà tá a gbà tí a fi rí àánú Ọlọ́run kò ní yà wá náà. Àìṣe ká má bá àánú Ọlọ́run pàdé tá a bá lo iṣẹ́ yìí. Ẹ rí i pé ọdún yìí ń parí lọ báyìí, 2024, àwọn òwájú. Ẹ jẹ́ ká tètè gbèlò, kó má jẹ́ pé nígbà tí iléyá bá kù oṣù kan, ní oṣù 12 iléyá bá kù oṣù kan, gbàyẹn là ṣẹ̀ṣẹ̀ wá ń sáré. Ẹ ká sáré lẹ̀ di ọdún tí a fẹ́ mú yìí. Àtèmi àti àjọ péjú sí ọdún ni. Tí ẹ ti sè ó ti jiná, ẹ kó àwọn èròjà yìí kúrò nínú ẹ jẹ́ kó tutù. Ẹ bá mi bó ẹyin yìí, ẹ jẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú àdúrà àánú. Gbọ́dọ̀ pé promise and faith ó wà nínú ayé tiẹ̀. Gbìyànjú iṣẹ́ yìí, a dúpẹ́ fún Ọlọ́run látara iṣẹ́ yìí. Ẹ bá mi jẹ ẹyin yìí lẹ́yọ kọ̀ọ̀kan pẹ̀lú àdúrà. Lẹ́yìn tá a bá jẹ tán, àti jẹ ẹyin yìí tán, ẹ wá omi àgbọn míì. Omi àgbọn láwa mú lé ẹyin yìí. Ẹ má mú mi sí o, ẹ má mú mi lásán. Omi àgbọn nígbà tá a bá ti jẹ iṣẹ́ yìí tán, omi àgbọn wọn ni a fi sí omi tí a mú lé. A lè báyìí lórí ètò yìí lónìí. Tó bá dìgbà míì á tún mílì tó fi yàtọ̀ sí ilé ìwà. Ẹ lè fẹ́ pè mí, ẹ lè pè mí sórí nọ́mbà yìí 08039336675 tàbí 08087533584. Ire o, ó dìgbà kan náà.